òwú láká àti òwú gbòǹgbò mẹ́bà tẹ́lẹ̀wọ́ àtẹ́lẹwọ́ ní bàbá yín fi gbogbo ọmọ ọ̀làrọ̀ tí bá ń bẹ̀ níbẹ̀ kó mọ́ ṣàfihàn sábàsábà kú ògògó ọmọ pọ̀ tí ń jẹyàn bí n lélẹ̀. ọmọ ọmọ rẹ nìkan ò jọ́bọ̀ ọ̀rọ̀ bọ̀. gbọ́ ìmọ̀ràn tẹ́lẹ̀ nǹkan gbọ́ gbìgbé yín. orí àgbọn. ọmọ lálàsọ ọmọ kégbèrè so. kégbèrè. ok ní báyìí àti ti fẹ́ bẹ̀rẹ̀ challenge wa àwọn rèé iṣẹ́ rí bẹ́ẹ̀. àwọn ọmọ ẹgbẹ́ Ọlámilékan Akéwì Àgbáyé entertainment OAE ẹni tó bá ti mú èyí oríkìtàn bá bá ń bẹ̀ ni wọ́n sọ fétí ìgbò aráyé láti lè máa gbé àṣà àti ìṣe Yorùbá ga. ní báyìí àti fẹ́ bẹ̀rẹ̀ ń bọ̀ ta ni ó mú àkọ́kọ́ ta ni ó mú ta ló mú kejì ta ló mú kẹta ẹ ṣàmọ̀mọ́ ẹ máa mú ẹyọ kọ̀ọ̀kan ni ẹ má jò jábọ́ ẹyọ kọ̀ọ̀kan ni o ẹyọ kọ̀ọ̀kan ni o ẹni tó bá mú méjì kò sọ lẹ́ má ṣì kẹ́ tó. ó yá mú ètò wọn bẹ́ẹ̀ kó o sì kà jáde ẹyọ kan ló mú. sọ orúkọ rẹ fáwọn aráalé kó o sì kà jáde. orúkọ mi ni Àmọ̀kẹ́ Akéwì mo jẹ́ kan lára ọmọ ẹgbẹ́ OAE. oríkì wo ló mú. Ìràgbìjì. ó yá mú gbọ́. Ìràgbìjì ooo gbogbo ọmọ Ìràgbìjì tí bá ń bẹ níbẹ̀ nǹkan ọmọ ṣàfihàn ẹ wá sanwó lè bá bẹ́yìn. Ìràgbìjì olókè méjì takotabo lórí àgbà ọ̀kan tí wó lulẹ̀ òkú kan. ó yá ẹ mú ìtẹ́mú kẹ́ ẹ sì sọ oríkì tẹ́mú. ẹ bá dárúkọ yín fún àwọn aráalé. orúkọ tí wàá lè jìrè léwì ajẹ́kan lára àwọn ọmọ ẹgbẹ́ OAE. ó yá oríkì wo ló mú ọ̀fà ó yá à ń gbọ́. tó dọ́gba ìyẹ̀rú tí bá ń bẹ níbẹ̀ kó má ṣàfihàn ìyẹ̀rú kí alábàámọ̀jọ o ọ̀làlọ́mí àbísù jára gbàdá ìjàkadì kátàkìtì lóró tó fà ọmọ ìjàkà tí wọ́n jà lọ pàdídé lálàmí o ìjọ̀hún sojú ẹ̀bẹ̀ ìlọ́pọ̀ ó sojú pòrò nínú oko ó sojú lákọ̀ọ̀rùn nínú oko èrè nílò ọ̀pá kálẹ̀ o bàrà ní láyé bí kánú oko ọ̀pá ní lákọ̀ọ̀rùn ẹ bá pàtẹ́wọ́ fún ẹjọ́ ẹ. thank you so much thank you. ní báyìí ó yá ẹ sọ oríkì tí bẹ́ẹ̀ kẹ́ sì dárúkọ yín fáwọn aráalé ẹ dákọ yín fáwọn aráalé. orúkọ mi ni Àbíkẹ́ Léwì mo jẹ́ kan nínú àwọn ẹgbẹ́ Ọlámilékan Akéwì Àgbáyé entertainment. oríkì wo ló ń bẹ́ẹ̀ mẹ́wọ̀n. Ìkòròdú. à ń gbọ́. Ìkòròdú ọ̀gá ọmọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ o ẹ̀yin lọ́mọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ àṣàlẹ̀ jẹjẹ bí ẹni òróbìnrin rí bí ogún bí ọgbọ̀n aya ń bẹ nílé bàbá yín kìtìkìtì Ìkòròdú tẹ́ẹ̀rí yẹn kò lálàárọ̀ kankan ìlú kékeré tó jù lú bàǹtà lọ ni ọmọ akẹ́nu gbọ́ kẹ́rù òbẹ̀ èrò ọ̀nà ẹ̀yin lọ́mọ máa gbọ́ gbòòrè ọmọ ọmọlẹ̀ afẹ́lẹ́jà ọmọ Kòròdú oríwù ọmọ ọmọlẹ̀ má bàjẹ́. ó ti pọ̀ rẹpẹtẹ o ok àwẹ̀ ní bẹ́ẹ̀ báyìí ó yá mú ìtòmù. kí ló kọ rẹ kọ́kọ́ ó gbìyànjú kí ló kọ rẹ. orúkọ mi ni Àwẹ̀ní Akéwì mo jẹ́ ọ̀kan lára àwọn ọmọ Akéwì Àgbáyé entertainment. ó yá oríkì wo ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Òwú. gbìyànjú ẹ. ńlẹ́ ọmọ lòun ọdún ńlẹ́ o òun ọdúnrún àmọ́ fọ́rọ̀gbì mọ́ òwú láká àti òwú gbòǹgbò mẹ́bà tẹ́lẹ̀wọ́ àtẹ́lẹwọ́ ní bàbá yín fi ok. orúkọ mi ni Àmọ̀kẹ́ Akéwì mo jẹ́ ọ̀kan lára ẹgbẹ́ ọmọ Akéwì Àgbáyé. ok Akéwì Àgbáyé enterprise. oríkì wo ló ń bẹ nínú ìwé o. Ẹdẹ. gbọ́. Ẹdẹ mọ̀ pàrógùn iye kan àgbò ọmọ ọ̀rọ̀ ọmọ ajílára sọmọ pé mo bọ̀ lọ́dọ̀ mi ọmọ àjífọjọ́ gbogbo dára bí ẹ̀gbin Ẹdẹ mọ̀ pé ó tìmí àgbàlẹ̀ àgbàjálẹ̀ àjàgẹ̀mọ̀ tẹ́rẹ̀ léde ọmọge tútù tí ò ṣe fi dáná ìtì ọ̀gẹ̀dẹ̀ tí ó wúlò láàrọ̀ tìmí àgbàlẹ̀ ọlọ́fà aná mẹ́bẹ̀yìn làgbàlẹ̀ ọlọ́fà tí wẹ̀rùn ọmọ olóòtú ẹ̀sọ́ ọmọ wuni tí mú kókó wo bàbá ẹ̀yìn ni. ẹ bá ń pàtẹ́wọ́ kí lorúkọ yín bá dárúkọ yín fáwọn olólùfẹ́. orúkọ mi ni Yíbà Chanta mo jẹ́ kan lára àwọn ọmọ ẹgbẹ́ Ọlámilékan Akéwì Àgbáyé. kí ló ń bẹ nínú ìwé tó wà. Oríkì Ẹ̀gbá. Ẹ̀gbá à ń gbọ́. ńlẹ́
kó má ṣàfihàn ẹ̀yìn lẹ̀ gbámọ́lé ṣàfẹ́ ọmọ gbòǹgbà kàlà ọmọ erin jogún ọlá o ẹ̀yin lọ́mọ sílẹ̀kùn palẹ̀ ẹ̀kúndé tí wọ́n ń porí kẹ́ àwọn bàbá ẹ̀yìn ọmọ àrídè ògo lójú ogun ọmọ àṣẹ tí máa mú mi kíkan ẹ̀gbẹ́ ẹ̀rọ kẹ́ máa jó ọmọ máa jojo lọ́fà táwọn kúkú yìí jẹ máa jógbẹ́rú ní màmá jógbẹ́ ẹ̀kọ́ torí ẹ̀rú ní sinmi ẹ̀kọ́ kì í sin ènìyàn ẹ̀gbá ló ní báyìí sí ẹ̀yin lẹ́ni bá wà nífẹ̀ẹ́ ẹ̀yìn. Orúkọ mi ni Lima Chant, mo jẹ́ kan nínú àwọn ọmọ ẹgbẹ́ OAE. Ẹ̀yà kí ni ìbẹ̀rẹ̀ wọ̀nyí? Oríkì wo ló wà ńbẹ̀? Ìlàró. Ìlàró, à ń gbọ́. Ìlàró gbogbo ọmọ Ìlàró tí bá ń bẹ̀ níbẹ̀ kó mọ́ ṣàfihàn sábàsábà kú ògógó ọmọ pọ̀ tí ń jẹyàn bí lélú. À ń gbọ́. Ẹ̀yin lọmọ tí ń jó ní gẹ̀rẹ́ ọmọ ẹdìyẹ sùn wọ́n ṣe bí ikú ló kù kẹ́dìyẹ kó tó lọ ta tán kí làró. Bó ṣe máa ń bẹ̀rù. Kí ló kọ yẹn jọ? Orúkọ mi ni Àbẹ̀ní Akéwì Tápà. Oríkì wo ló mẹ́bẹ̀? Tápà. À ń gbọ́. Ẹ pẹ̀lẹ́ ó yẹ mú ẹmu. Kí ló ń kọ yìí? Orúkọ mi ni Àníkẹ́ Akéwì. Ẹ wá ń bó skẹ́tì mú oríkì ọ̀hún tẹ̀. Àpò máa ń gbọ́. Ìláyà oníbodè àpòmù àròyé là ń kí wọn nílé alára o àwọn kò bọ́dún dè ní tàwọn àgbẹ̀ òyà ní tàwọn onídìrí àrèpẹ́ ń tọ́dẹ àrẹjú ní tàwọn aláàárọ̀ o ọmọ abílẹ̀dẹ̀ sùn là ń kí wọn àpòmù sún ọkọ̀ lù bàǹtàbàǹtà ọmọ onígbàdùn àjòjì gbọ́dọ̀ wọ àjòjì kì í wọ gbòòrò lápòmù àjòjì tó bá wọ gbòòrò lápòmù ẹbọ ni wọ́n fi rú wọn bọ mo bẹ́yìn lọ́mọ ẹṣẹ́ tí ń ṣe ni bàbá yín lọ́mọ ẹgbà tí ń gbà yàn mo bẹ́yìn lọ́mọ onígbòmọ̀lẹ̀ àfẹ́ níjà. ẹ bá ń ṣalátẹ wà ní káàkiri. ó yá tó bá ń mú tírín yẹn mi ìgbà ó gbúdọ̀ mi lè yò mú mi. ó yá kí ló kọ yẹ kí. Orúkọ mi ni Adélani Chanta. Adélani Chanta. Oríkì wo ló wà ń bẹ̀? Ìmọ̀dù ó yá à ń gbọ́. Gbogbo ọmọ Ìmọ̀dù ti bá bẹ́ ní ibẹ̀ kó mọ sáfìrà ẹ̀mí òrèlè bàbá ẹ̀yìn ìmọ̀dún mọ́lẹ́rìí mọ́sá ọmọ eléwé ládàá ọgbà bàbá wọn ni ọmọ rẹ̀ nìkan ó jọ́bọ̀ ọ̀rọ̀bọ̀. Gbọ́ ìmọ̀ràn tẹ́lẹ̀ nǹkan gbọ́ yín orí àìsàn. Ọmọ lálàsọ ọmọ kègbèrè so. Kègbèrè kèrègbè yìí tó so ó yá ojú ò ní pọ́n ní. Ó jà ó ṣe ó yá gbà. Kí ló kọ rẹ? Kí lorúkọ ẹ? Orúkọ tèmi ni Àṣàkẹ́. Ó ṣe kọ́ fún ẹ gíláàsì. Orúkọ tèmi ni Àṣàkẹ́ Akéwì. Mo jẹ́ kan nínú ẹgbẹ́ Ọmọlámilẹ́kan Àgbáyé. Oríkì wo ló ń bẹ nínú ìwé o? Ìwó. Ọmọ mi lọ́ọ̀kì o, à ń gbọ́. Ìwó olódò ọba tí ń jẹ́ tẹ́ni gbọ́ láwọn máa tẹ́ni tó gbìn. Ìwó lọ máa kẹ́wọ́ ṣòwò ìwó lọ máa kọ́bì sọ̀rọ̀ ìwò tó dídẹ̀rẹ̀ pé tẹnu rẹ̀ kakó roboto odi ìdẹ̀rẹ̀ ò máa já mọ́ bí ìwé gbégbá lọ ọmọlúgbọ̀n àgbẹ̀ ni wọ́n ọmọ gbà yàmù àgbẹ̀ ni wọ́n ọmọ lọ́la tí ń sá kẹ́kẹ́ àwọn láàgbé ọmọlọ́la tí ń ká àgbàjà alágbé ọmọlọ́la tí ń wẹ̀ ẹ̀kọ́ èdìdì ṣẹ́ náà bẹ́jọ́ ìbẹ̀ ẹ̀jọ́ olóla tí ń wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀. Orúkọ mi ni Bùkọ́lá. Ẹ ṣìwé orúkọ yín kí lórúkọ yín à ń gbọ́ yín báyìí kí lórúkọ yín báyìí. Orúkọ mi ni Bùkọ́lá Akéwì mo jẹ́ ara àwọn ọmọ ẹgbẹ́ AOE Akéwì Àgbáyé. OAE ok à ń gbọ́ bóyá oríkì wo ló ń bẹ́ bẹ́ o. Ìlà. Àṣẹ ti mọ tẹ́lẹ̀ ni bóyá à ń gbọ́. Ìlà ọ̀rọ̀gún ọmọ ògbóyè èkọ́lá o ọmọ akógun wákòtó ìlàlà àdéwà ẹ̀kọ́ wúrà dérí ọ̀ràngún ti pẹ́ lórí oyè ó dà jẹ́ agbolọ́ àìjẹ́ pẹ́ lórí ọba ló dà síwọ́ ọ̀ràngún ọmọ sẹ́kùnsẹ́kùn
alára ni wọ́n bàbá ń sọ ńjọ́ Ọ̀ràngún ti dẹ́kun ṣe níjọ́sí ni bàbá alára ti dáwọ́ nínú aṣọ ihun Ọ̀ràngún ọmọ ògbóyè èkọ́lá o ìlú ẹrú ò gbọ́dọ̀ wọbẹ̀ ìwọ̀fọ̀ ò gbọ́dọ̀ sùn ìwọ̀fọ̀ ó sùn láàárọ̀ balẹ̀balẹ̀ àjàgùn ńlá lóhùn ọmọ máa gbẹran àmọ̀ká gbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ àgùntàn eré Ọ̀ràngún àlóhùn gba àwọ́ká ọmọ wíwọ́ níran wọn ní sẹ́gbọ́ Ọ̀ràngún mọ́sọ̀rọ̀ ńlómi ńlọ́lọ́sù ọmọ ewúrẹ́ láti jẹ́ lẹ́sẹ̀ gbàgede. ẹ bá mi ṣáàbù kọlá látẹwọ thank you ó yá ẹ gbà. kí ló kọ yín. orúkọ mi ni Ọmọwùmí Akéwì. Ọmọwùmí Akéwì. mo jẹ́ kan lára àwọn akẹ́kọ̀ọ́ Akéwì àgbáyé. oríkì olúwa ń bẹ. bí ìmọ̀. ẹ jà wò rẹ. èsì ẹ bí mi ìmọ̀. èsì ẹ mọ̀ ó yẹ ká ọ̀fà fún wa. ẹ ní sùúrù ẹ ń kọ́lé lọ́wọ́ ẹ ká ọ̀fà fún wa. ìyẹ̀rú òkì ọmọ ọlọ́fà ọmọjọ ọlálọ́mí ọmọ abíṣújó kọ ìjàkadì lóró tọ̀ fà á ọmọ jàkànjàkàn tí wọ́n mi já lọ́fà nílé ọlálọ́mí o ìjà ń ṣojú ebè lọ́fà ó ṣojú poro nínú oko ó ṣojú lákọ̀ọ̀rùn nínú oko èrè ní lọ́ọ̀fà kalẹ̀ o bàrà ní láyé mi kánú oko ọ̀fà ní lákọ̀ọ̀rùn nínú oko ìbáṣojú olóko ìbá làwọn ilé Ọlálọ́mí àwọn lọmọ gúnugún morí mo dáṣà akẹ́rìírí àwọn làákàlà tí morí mo dáṣà akẹ́ǹbẹ̀kún Ọlálọ́mí morí mo dáṣà àlàmí lápá ìyẹ̀rú òkì morí mo dáṣà àlàmí lọ́bẹ̀ ẹ̀ sì rọ́rá láàmì bẹ́ẹ̀ bá láàmì ẹ dákun ẹ má jẹ́ kí abẹ́ òdìlẹ̀ lápá. ẹ bá ṣáwọ́ látọwọ́ sẹ́ ó pọ̀ ẹ ṣe ó yá gbà kí ló kọ rẹ. orúkọ mi ni Àníkẹ́ Akéwì mo jẹ́ kan lára àwọn ọmọ ẹgbẹ́ Ọlámilékan Akéwì àgbáyé. ó yá gbọ́ oríkì olóbẹ́bẹ́ o. mo fẹ́ òun mi sọ. ẹ wo down. ok Ìjẹ̀ṣà. Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà nísìn tòlótòló ẹrú bàbá yín nísìn pẹ́pẹ́yẹ Ìjẹ̀ṣà orídì ìsáná ilé lọmọ ẹ̀rú ọ̀wá yín ti múná roko ẹ̀yin lọmọ lóbì kan wọ́wọ́ ti rí wọ́ o ẹ̀yin lọmọ lóbì kan wọ́wọ́ ti rí wọ́ obì tó dára máa wọ̀ sápò ẹni èyí tí ò dára wọ̀ sínú gbẹ̀ràn kò burúkú aró mú jẹ òkèké ní sasọ wọn lóde gbàjọ ọgọdọgọ tí ẹ̀mí lásẹ̀ yìí Ìjẹ̀ṣà èyí ọba ti rí lọ́jà ìrora fún mi wálé. thank you God bless you. ó yá kí ló kọ yín. orúkọ tèmi ni Queen Adédàmọ́lá mo jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ Ọlámilékan Akéwì àgbáyé entertainment. oríkì wo ló ń bẹ nínú ìwé yìí. Ṣakí à ń gbọ́. gbogbo méjì gbọ́dọ̀ èjì gbọ́dọ̀ ara làgbẹ̀dẹ ọmọ nínú ẹ̀sán. ìwọ òkè kòkò bí lèmọ ògùn àmọ mọjọ ló ń kú. Ṣakí lọmọ ògùn ọ̀rọ̀ kin àgbẹ̀dẹ yan ọ̀rọ̀ bàbá àgbò dúdú ni bàbá yín fi ń bá sábàrí ewúrẹ́ dúdú ni wọ́n fi ń bò ológun àsábàrí ọkọjà ológun ní kárẹ o èmi náà sì ní kárẹ ọ̀rẹ́ mi Ṣakí lọmọ ògùn ọ̀rọ̀ kin. ẹ ṣe bá aṣọ alátẹwọ thank you so much. gbà kí ló kọ yín. orúkọ mi ni Àmọ̀kẹ́ Akéwì mo wà ní ara àwọn ọmọ ẹgbẹ́ Akéwì àgbáyé. Àmọ̀kẹ́ Akéwì kejì ọmọ ẹgbẹ́ Akéwì àgbáyé ẹ wá wo nǹkan tó wà ń bẹ̀ wọ́n. oríkì Oǹdó. Oǹdó à ń bọ̀. Oǹdó gbogbo ọmọ rẹ̀ ní mọ̀ọ́gùn tí bá ń bẹ́ẹ̀ níbẹ̀ kó mọ̀ ṣàfihàn mọ́rẹ́lẹ́ àwọn bàbá ẹ̀yìn jọjọjọjọjọjọ Oǹdó mẹ́ẹ̀bẹ́yìn lẹ́yìn oníjànjọ́ mọ́ ọjàjà làwọn mọ̀ pé yín bòdò ọ̀la Oǹdó kò gbọ́dọ̀ jẹ́wé ran ẹ̀ sì gbọ́dọ̀ wá gbòǹgbò bẹ́ẹ̀ lónìí mo rí ibà lọ́dọ̀ àwọn bàbá tó bẹ́yìn lọ́mọ. ẹ bá aṣọ alátẹwọ ọ ṣeun.